FM láti ń gbètò yẹn wá láti máa ṣàyẹn wá bẹ́ẹ̀ tẹlifíṣọ̀n láti máa ṣàyẹn wá láti ń gbètò yẹn wá jọ. ètò tó mú ní rántí ilé tó tún gbàṣà wá lárugẹ. bẹ́ẹ̀ tẹlifíṣọ̀n láti máa ṣàyẹn wá láti ń gbètò yẹn wá jọ. mo ní àtúntì gbètò yẹn dé jọ. ètò tó kọ́ni lọ́gbọ́n tó jẹ́ ká rántí ilé. ní àkókò yìí lórí ètò ọmọ ìgbọ̀nlẹ̀ wa ní àwọn ní ààfin bàbá wa ààrẹ ọ̀rọ̀ tí gbogbo lòun ẹ̀kọ́sá ìbẹ̀rẹ̀ ọ̀bá ìta ti fẹ́ fi ọ̀rọ̀ wá àwọn nínú ẹ̀mọ̀ kọ̀ọ̀kan ti kábíyèsí fún ìyàlẹ́ rẹ̀ wípé ní ilẹ̀ Yorùbá oúnjẹ ààrẹ ọ̀rọ̀ kẹta ti ìpínlẹ̀ oúnjẹ wọn bá mi yóò fi sọ pé mo sì tẹ̀sán ẹgbẹ́ kábíyèsí o ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀sán yìí díẹ̀ fún àwọn ìròyìn wa tó wà nípa ìgbésẹ̀ yìí díẹ̀ fún ẹ̀. Oyè ààrẹ ọ̀nà kakanfò ní ipa Gani Abiodun Ìgè pàtàkì. Ààrẹ ọ̀nà kakanfò ní Yorùbá. Oyè ààrẹ ọ̀nà kakanfò tí yàtọ̀ sí ọ̀nà. Ṣùgbọ́n oyè ààrẹ ọ̀nà kakanfò láti fi ọba àwọn jagunjagun nílẹ̀ Yorùbá. Ọba àwọn jagunjagun nílẹ̀ Yorùbá. Ó yàtọ̀ sí ipò ọba tó wà nínú ètò ìletò. Òun la tó ní máa ń pe ọba ní ọba, a pe ààrẹ ọ̀nà kakanfò ní ibà. Ìyàwó ọba máa jẹ́ olórí, ṣùgbọ́n ọ̀pọ̀ pè wọ́n ní ayaba. Wọ́n pe ìyàwó ọba ní olórí àbí ayaba, ṣùgbọ́n wọ́n pe ìyàwó ààrẹ ọ̀nà kakanfò ayinba. Ayinba. So ìyàtọ̀ wà níbẹ̀, ọba jagunjagun ní oyè ààrẹ ọ̀nà kakanfò. Wọ́n ti bẹ́ẹ̀ lórí ẹni tẹ́ bá fún wá ṣe mọ̀ ọ́ lò. Bá ṣe tẹ̀lé pé nígbà tí wọ́n máa fún mi ní oyè ó ní adé kan tí wọ́n gbé mi wọ́n pè ní adé ìdìkókó. Adé ààrẹ ọ̀nà kakanfò wọ́n máa ń gbé níjọ́ tó bá yẹn sọ ẹ̀ òun náà pè ní adé ìdìkókó. Ẹ̀jẹ̀ rí pé ọ̀pá àṣẹ tó máa ń gbé fún ààrẹ ọ̀nà kakanfò tó máa ń jọba àwọn ọba tó gbogbo tó máa wà lárẹ̀ bí nǹkan àmì jagunjagun ló máa wà nínú ọ̀pá àṣẹ. Oyè ààrẹ ọ̀nà kakanfò dàbí ọba àwọn jagunjagun ní ilẹ̀ Yorùbá. Ṣé a fi ń jẹ ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ti pẹ́ lẹ́nu fún wa ní bí ìtù díẹ̀ ó sì mọ́ ààrẹ ọ̀nà kakanfò síwájú ọ̀gá fún nítorí. Àwọn ààrẹ ọ̀nà kakanfò tó ti dé wọ́n ti lé ní mẹ́rìnlá, àwọn mẹ́rìnlá ni wọ́n. Nínú àwọn mẹ́rìnlá yẹn àwọn bíi mẹ́ta sí mẹ́rin wọ́n ti jẹ ọba wọ́n tó níyàtọ̀ sọ́ba táwọn jẹ àwọn tí fẹ́ jẹ ààrẹ ọ̀nà kakanfò ìgbélé Yorùbá. Ààrẹ méjì ní Ògbómọ̀ṣọ́, ààrẹ kan ní Ìlọrin tó jẹ́ Àfọ̀njá tó tó jọba Ìlọrin tó tó wà jẹ ààrẹ ọ̀nà kakanfò. Nígbà Kúrúnmí jẹ òun náà ó ti jẹ́ bí ọba tó wà jẹ ààrẹ ọ̀nà kakanfò. Ẹ bá dẹ̀ wo Látòṣà tó yẹ pé ó jẹ́ 12th ààrẹ ọ̀nà kakanfò. Ìgbà tó wà lọ Olúbàdàn nígbà yẹn náà. So mẹ́rìnlá ló ti jẹ wọ́n dẹ̀ ta òye ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dábàá lórí oyè ní 1550. Ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tó wá jẹ oyè yẹn òun ní Kókóńgòdò ní 1630.
lẹ́yìn ìgbà tí gbogbo jẹ́ Ọ̀yá Tọ́pẹ́ gbogbo wọ́n ṣe tó tẹ̀lé ọ̀rọ̀. Oyè yìí ṣe ọdún ìlú pé 589 years tó ní exist. Oyè tó ti exist fún 589 years. Àwa 15 péré àti so ó dùn ìfẹ́ pé àwọn àgbàgbà wa àti ní Ọ̀yọ́ Empire wọ́n dálẹ̀ nígbà pé àtọ́dọ̀ Ọ̀yọ́ Empire lẹ̀ ní nǹkan bíi 13th century. Àwọn ọba ló máa lọ jagun, Aláàfin ló máa ń lì lòdì, ẹ máa ní ọba ní Ṣàngó, Aláàfin ní Ṣàngó. Ẹ̀rí pé nígbà tí Ṣàngó wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọba tó lọ jagun. Ìgbà tí ọ̀rọ̀ bí àwọn adáyẹ báyẹ̀ ní 13th century tó kò ní gbèlè ní 13th century jagunjagun ni kó tó lọ dá Ọ̀yọ́ yẹn lẹ̀, Ọ̀yọ́ táàkù ní Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ Básítà, wọ́n ti pè ní Ọ̀yọ́ Kàtàǹgwá ní ẹgbẹ́ Ìjẹ̀bà lọ́wọ́. Wọ́n rò nígbà yìí pé ọba kò yẹ kó bá máa lọ sóko torí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ọmọ àti máa kú sóko. Ìgbà tó bá máa kú sóko tí wọ́n wá òkú ẹjẹ́ àwọ̀ alágbára tó ní òkìkí tó dẹ̀ ní ọlá nílẹ̀ Yorùbá òun ni wọ́n gbé fún wọn fi dálẹ̀ ní 1630. Ẹni irú Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní pé láti dá àbùkù ilẹ̀ Yorùbá tí ogun abẹ́lé bá ń bọ̀ àbí ogun ìta bá ń bọ̀ láti tọ́jú ogun yẹn. Àwọn bíi instrument of authority láti jẹ́ pé àwọn ìlú kéde yẹn wọ́n tẹ̀lé ìlànà àti òfin Ọ̀yọ́ Empire ní àpapọ̀. Ó lè ti wá jẹ́ ogun da ọ̀gbìn, ààrẹ ló fèsì, ogun Bàrìbá, ààrẹ ló ṣẹ́gun ẹ̀. Ipò ogun dídórí Kùmásì tó wọ́n fẹ́ gbógun tẹ Ọ̀yọ́ Empire, ààrẹ ló fèsì ní 18th century. So ojúbẹ mẹ́sàn tán lẹ́yìn Yorùbá tẹ́ ẹ̀ ní sọ tààrẹ wọn gbòòrò oríkì ààrẹ ni wọ́n ní ààrẹ abitilu bí adìyẹ, ààrẹ lọ́sọ̀dà ó gbádìí ẹ̀wọ̀ òrádìyẹ ìjádìyẹ wọn sì fún ládìyẹ. So ààrẹ the modern Ààrẹ Ọ̀nà Kakanfò from 1964 lórí èyí tí bàbá Abíọ́lá jẹ ní 1988 ni pé ó wà àlàáfíà fún ilẹ̀ Yorùbá, ó fi ohùn ṣákin fúnlẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní intellectual struggle tí ó jẹ́ ìjàǹgbara ọpọlọ. Ó dẹ̀ gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ kó máa polówó àṣà. Ó ní ká ti gbọ́ pé onídìí Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá lá máa wọ súùtù ní ìṣòro tó bá tẹ̀ ó dẹ̀ máa wọ súùtù ẹ̀ẹ̀kan láàrin ọdún ni. Aṣọ Yorùbá ló gbọ́dọ̀ máa wọ̀, fìlà Yorùbá ló gbọ́dọ̀ máa dé. Alẹ́ èdè Yorùbá ó ṣe pàtàkì kí ààrẹ máa sọ. Ní pé kò ní máa sọ òyìnbó èdè Yorùbá at least nínú àwọn ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu 70 to 80% ọ̀rọ̀ ẹ̀ èdè Yorùbá ni. Alẹ́ ibikíbi tí gbólóhùn àṣọ bá ti wà nínú àwọn ìlú sílùú ààrẹ ní ráì láti lọ pẹ̀lú síbẹ̀ ó pè sí ọ̀pọ̀ tó pè sósì. Àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun kí ààrẹ tó lọ bá wọn sọ̀rọ̀ kó pè wọ́n wá ní pé ẹ wá wúlò fún ilẹ̀ Yorùbá lókè pé ẹ má fòyẹ má bẹ̀rù àwa wà ní fún ara àwọn iṣẹ́ ààrẹ yẹn. Ààrẹ lè gbọ́dọ̀ máa wá àlàáfíà fún ilẹ̀ Yorùbá àti ìlú Nàìjíríà torí ipò ààrẹ ẹ bá wò láti bẹ̀rẹ̀ kò sí ààrẹ jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ kì í tàn káàkiri gbogbo Nàìjíríà. Nígbà tí bàbá Akíntọ́lá wà láyé ẹ̀rí pé ọ̀rọ̀ bàbá Akíntọ́lá wà lára nǹkan tó wá lè sí wọn ní 1966 nígbà kan pa. Ẹ wo ti Ṣífẹ́ntì Abíọ́lá yìí ó jẹ ní 1988 ó gbégbá ìlú ní 1992 ó wá dìbò ní 1993. Ọ̀rọ̀ Abíọ́lá ló gbé Adébíládé yìí, ọ̀rọ̀ Abíọ́lá ló wá gbé libation òun lè ní ààrẹ tó kúrò lórí ipò tẹ́mi fi débẹ̀. Òun ló fi ẹ̀mí yẹn lẹ̀ fún gbogbo Nàìjíríà tàbí ní democracy yìí. So gẹ́gẹ́ lè mọ̀ wípé oyè yẹn wà unique, o àkọ́dá oyè ní láti bí ọ̀run. Ẹ̀dẹ̀ wá wọjọ́ tí gbogbo ìyẹn ní January 13 ọdún tó kọjá ọba tó wà lórí ìlú oníjọ́ yẹn wọ́n jẹ́ 780 hours.
ṣẹlẹ̀ nínú history 80 àwọn àti ẹ̀wọ̀n bóyá 300 or 400 nígbà àwọn abẹ̀ sí ń gba roll call tá à ń gba list àbíkẹ́ ọba tó wà mẹ́gbẹ́ 780 years and oyè tó ẹgbẹ́ tó bá ti fẹ́ jẹ́ gbogbo gómìnà tó máa ń parapọ̀ wọ́n máa ń ṣe ìpàdé a gbọ́dọ̀ dá sí nígbà tí wọ́n fẹ́ jẹ́ gbogbo gómìnà ní ilẹ̀ Yorùbá kan parapọ̀ wọ́n pé oyè tó pa gbogbo ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ kò sí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ jẹ́ tí ò ní wúlò fún ilẹ̀ Yorùbá ẹni tó bá jẹ́ ààrẹ tí ò bá wúlò fún ilẹ̀ Yorùbá ó dalẹ̀ ẹni tó bá dẹ̀ wà nípò ààrẹ tó bá dalẹ̀ ìpẹ́ nípò ààrẹ wọn náà lọ fi sọ pé tó bá jẹ́ kí n pẹ́ inú àwọn ààrẹ kòkòrò gbọ́mọ̀ ń lo almost 150 years lórí oyè ó lo 150 years lórí oyè almost 150 years nígbà tó fi máa kú ó kú díẹ̀ tó pé 150 ló papòdà àlàrẹ̀ rí látòòṣà fẹ́ ọwọ́ 80 something to 90 something lórí oyè so kì í ṣe gbogbo ààrẹ lẹ̀mí ògùn lórí oyè ẹ̀dẹ̀ ọ̀gbọ́n láti jẹ́ tẹ́wàá tẹ́wàá lọ́gbọ́n ẹ̀mí àwọn ọ̀gbọ́n ààrẹ òlìṣà láì má lọ sókun láàrin oṣù mẹ́fà láyé àtijọ́ bí ogun ò bá sí àwọn ọmọ ààrẹ á lọ fíràn torí kọ́ lè jọ jà ń gbà yẹn so ààrẹ òlìṣà láì má lọ sókun láyé àtijọ́ ṣùgbọ́n ààrẹ ìsìn nítorí military tó ti wà army ti wà air force ti wà so o kàn lè sọ pé wọ́n máa ṣígun lọ́jà gbogbo àgbọ̀n nìkan nítorí pé sovereignty ti wà gbogbo nǹkan ti gbà yẹn táwọn sọ táàrẹ̀ ń reign dáadáa kò sí United Nations African partition ní 1885 kò tí ì sí but African partition Berlin partition ní 1885 òun ló demarcate gbogbo orílẹ̀-èdè tó fi gbé orílẹ̀-èdè gbogbo nǹkan ti yàtọ̀ ìgbà ìsìn náà la gbọ́dọ̀ lò ṣùgbọ́n nǹkan tá a ṣe ni pé a modify role ààrẹ wọ́n ẹ̀kọ́ jẹ́ pé iná kan máa gboyè lẹ́ pé pátì nìkan wọ́n máa pèsè tán wọ́n máa kí ààrẹ ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nìkan ó gbọ́dọ̀ ní role tiẹ̀ tó máa pè society inú àwọn nǹkan tá a fẹ́ ṣe àdúní blueprint wà láti last year but council oyè tí mi ò tí yàn yẹn ò jẹ́ ń lè implement it because èmi nìkan ò lè dá ṣe ẹ bá dé ààrẹ ọ̀nà Kakanfò wọ́n tó pẹ̀lú ààrẹ ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó jẹ́ fẹ́ kó ṣe nǹkan kó kárí gbogbo ilẹ̀ Yorùbá kò possible tí ò bá ti ní council ọba ìlú kéréje ó ní council tiẹ̀ ẹ wá ní oyè tó wà tó kárí gbogbo ilẹ̀ Yorùbá so nísìnyí tá ti ní council sí ọ̀tún àmọ́ ọwọ́ tó máa ń wò sí àmọ́ ọwọ́ tó ń balógun àmọ́ ọwọ́ tó máa ṣe àgbègbè ẹrù yẹn wò ní. àwọn ààrẹ méjìlá tí wọ́n ti jẹ yẹn gbogbo ọ̀nà ní council èyí tó fojú hàn dáadáa Kúrúmí Òjó Abúmákù ọ̀tún ẹ̀ ní Látòòṣà tẹ́lẹ̀ nígbà tí Òjó Abúmákù tó papòdà which is the 11th Ààrẹ Ọ̀nà Kakanfò tó papòdà òun ni Látòòṣà wá take over as the 12th Ààrẹ Ọ̀nà Kakanfò. nígbà tí ọ̀rọ̀ Ìfúnṣetán ṣẹlẹ̀ tó ń pa Ìfúnṣetán nìbàdàn àwọn Ẹ̀gbá wọ́n raise panel pé pípa ẹ̀yẹn wà suspicious bí gbọ̀tọ́ ló ṣe kọ́ ló ṣe àwọn olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò Máyégún gbogbo wọn àwọn ló interface pẹ̀lú panel táwọn Ẹ̀gbá yẹn wà wọ́n jọ sọ̀rọ̀ ẹni ìtùnúùtù bí tí òdogun láàrin Ẹ̀gbá àti nígbà tá a fẹ́ pín oyè yẹn a pín sí gbogbo state tí Yorùbá ní lẹ́yìn south west àwọn ibi tá a ti ní Ìgbónà Ìgbọ̀nlọ́ ní Kwara àwọn ibi tá a ti ní Okun ní Kogi àmú èèyàn bẹ́ẹ̀ tẹ̀bátẹ̀bá lọ́wọ́ Kogi yẹn àwọn lọ́wọ́ lérò púpọ̀ jù mẹ́rin la mú ní Kogi ní Okun torí inú wọn ń dùn pé yes Yorùbá ti recognize àwọn báwọn exist ní Kogi àwọn Kwara ẹyọkọlá fún wọn bá protest àwọn bá bẹ̀ protest pé kí ló dé náà sọ pé wọn fi ṣe Yorùbá òṣèlú ló kó wọn ló ṣàwọn mọ́lẹ̀ fún àwọn ọba Yorùbá tó wà bẹ̀ protest pé kí ló dé wá ìtẹ̀ fún Kogi ní mẹ́rin tẹ̀wá fáwọn lẹ́yìn kan wọ́n ṣe wà mẹ́rin kan wá sí Kogi méjì Èkó Lagos State àfún wọn ní mẹ́ta Ògùn wọn ní mẹ́ta Ọ̀yọ́ wọn ní méjì Ọ̀ṣun wọn ní méjì Èkìtì ní méjì Oǹdó State nǹkan tó wà méjì lọ ní àwọn slot yìí bá ṣe pín 21 yẹn nínú àwọn tó dì máa fún yìí dábàá wọn bí 70 something but I know nígbà àdìgbọ́n lẹ́ẹ̀kan náà nǹkan bí 70 something àwọn Yorùbá lọ́gbẹ́ òfin owó ni 21 yẹn
14 lábẹ́jẹ tẹ́lẹ̀ pressure ló jẹ́ ká fi méje kù. wọ́n fẹ́ bí a ti dùn ẹ bá ti kún ìpàṣẹpọ̀ tó pàṣẹ ló wà láàrin ààrẹ kan fún ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀. ààrẹ olùdáṣe láìsọba ọba òní ní dáṣe tí ààrẹ ọmọ bá fi ààrẹ jẹ ọba òní dáṣe láìsàrẹ kò sí bí ilé ṣe ọba ló gbọ́dọ̀ máa bá ṣe bá ti jà torí jurisdiction ẹ̀yìn o lè má jẹ ọba ìlú kan ọ̀dọ̀ ọba jagun jagun wọn alábá ṣẹlẹ̀ ṣọba máa ń jagun ààrẹ náà lọ́ba máa pè é ààrẹ gbà wá o ó tẹ̀ jẹ́ pé àlè jagun báyìí ṣùgbọ́n àwọn kankan wọ̀ ọgbọ́n kan wáyé wà tá ìdíjà pẹ̀pẹ́ tí tó bá di dágìrì fúnlẹ̀ Yorùbá àwọn ọgbọ́n kan wà tá ìdíjà sí bó tẹ̀ pé àkànlè declare ogun ẹ̀wọ̀n polisi ogun inú ẹ̀mí wà láti ṣẹ́ ogun ọgbọ́n wà oríṣiríṣi warfare ló wà so ààrẹ náà lọ máa pè ààrẹ ọ̀nà wọn la fẹ́ gbé kí nígbà bó tilẹ̀ kọ́ ti ní akíkanjú jù nílùú wọn tó wọ́n mọ̀ pé ààrẹ ti máa ní voice ju gbogbo ẹni akíkanjú ìlú kọ̀ọ̀kan wọn. so kò sí ní èkejì ní pé nípa àṣà ìgbéga ó ti ń gbé àṣà gáàsì kì í ṣọ̀rọ̀ 15 years 16 years kí n tó jàre ló ti ń gbéga gbogbo ọba dẹ̀ fi mọ̀ wípé mo ti gbìyànjú mo ti pè é news mi lé lórí even èdè mo ti gbìyànjú so kò sí bí àwọn àtọ́bọ̀ ọdún ṣe máa jọ ṣiṣẹ́ ọba ló ní culture and tradition ó dẹ̀ tó di pé mo ti wá ní traditional position mo ti ń promote mo dẹ̀ máa encourage àwọn ọba wa pé kí wọ́n gbé títì bí wọ́n dìde so ẹ̀ má dẹ̀ jẹ́ ti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá kìí ṣe pé tẹnu kìí ṣe tí ẹ̀gbọ́n ó ti gbìyànjú gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó pé wọ́n wà sí sí ẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n wọn kò lè pé mi ò dẹ̀ ń fojú dọ́gba ibi tó mi ò fojú dọ́gba mo máa ń fún ọ ní respect wọn. Oyè ààrẹ ọ̀nà kakanfò Yorùbá land pẹ̀lú òṣèlú kí ni ìpẹ́tẹ́sẹ̀ lórí ìrẹsì? Ààrẹ òṣèlú làárẹ̀. Ààrẹ is politics. Politics is ààrẹ. Kò sí ààrẹ tó jẹ tí ó máa ń sá fún ṣèlú. Ẹ̀sọ̀ kan lọ. Ṣàkítọ́lá sá fún ṣèlú. Ṣàbíọ́lá sá fún ṣèlú. Ládòṣà 18th century kí ló ṣe Ọ̀yọ́ empire òṣèlú ni. Bẹ́ẹ̀ni. Aláàfin ni commander in chief of Ọ̀yọ́ empire. Ààrẹ ní defense. Ààrẹ ló defense gbogbo territorial aggressors tó yẹ àwọn aggression tí àwọn ọ̀tá àtàwọn fẹ́ wá. Lẹ́ni tó ń define kí wọ́n má bà structure empire jẹ́ nítòsílù. Ààrẹ is politics is ààrẹ. So ẹ̀gbọ́n wọn tó pe ààrẹ. Politics is ààrẹ. But irú election tó wọ́n ṣe lọ́wọ́ yìí àfẹ́ àtẹ̀tí rẹ̀ dì láti bá wọn finance nínú òṣèlú. Àti pé kí tó jà rẹ̀ ló ṣì jẹ́ national coordinator ẹgbẹ́ OPC lọ́wọ́. So mi ìfẹ́ kí ọ̀rọ̀ ààrẹ mi pé torí pé mo tẹ̀ ní ráì láti wọnú òṣèlú. Mi ìfẹ́ kó affect ẹgbẹ́ yìí. Torí ẹgbẹ́ yìí ò tí decide pé àwọn fẹ́ gbọ́n politics. Nígbà tó ló jẹ́ national coordinator ẹgbẹ́ yìí. So mi ò fẹ́ kí position yìí jẹ́ pé mo lè fi síbi tó bá wù mí nígbà míì. Mi ìfẹ́ kó affect ẹgbẹ́ yìí. And ẹgbẹ́ ta ní òkè òkun àìtí decide pé a fẹ́ ṣe politics. So mi ò fẹ́ kí ti ọ̀rọ̀ ààrẹ kó affect OPU náà ní òkè òkun. So for that reasons irú OPU ó ṣì young. So for that reasons òṣèlú tó ń lọ yìí mo yìí play side of neutrality ọ̀rọ̀ restructuring lè ní face ní òṣèlú ẹni tó bá ti lè believe in restructuring kò ní kí Nàìjíríà dìbò fún bó jẹ́ bó ṣe wà jẹ́ ṣe ń sọ yẹn tó bá two is normal bí dìbò bó sọ fún àwọn òṣèlú restructuring ó ní kan tó yìn lè ṣe fún ọba tẹ̀lé ṣe gbogbo ẹ̀tọ́ káwọn èèyàn dìbò kọ́ èèyàn dìbò fọ́ gàẹ́ tó bá dẹ̀ jẹ́ pàtí ìdìbò wọ́n dìbò fún torí mi ò believe lórí pé ẹnìkan lè di president Nàìjíríà kó mú Nàìjíríà fún láì sí restructuring. Ìlú ọ̀tá wà sí pápá ní ìlú ẹgbẹ́ ìlú ọ̀la. Ó dàbí pé security ó mẹ́rin gan. Ìtọ́ ń pẹ̀lú oṣooṣù àtàlẹ́jọ́ àwọn tó gbé ní àwọn oṣooṣù àwọn oṣooṣù. Kí ni ààrẹ lè ṣe
nígbà tí mo joyè láàrin oṣù mẹ́ta ní ẹ̀ wá fẹ́ di pé ó wà rapad láti kọ́ lẹ́tà sí ìwà gómìnà kíkà pé Southwest Security Summit. Mo wá kọ́pì gbogbo Council of Obas, mo kọ́pì àwọn ọ̀tọ̀ òkùnrin. Ó tún 4 weeks àwọn gómìnà wọn láì àwọn ọba àkọ́wọ́ tẹ̀ pé ní àwọn máa ní lẹ́tà ẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí pé àwọn mo bá kọ reminder mo ti kọ́pì àwọn ọba padà. Gbogbo ọdún dákẹ́ lọ nígbà tó yá mo bá bẹ̀rẹ̀ sí pé àwọn gómìnà luckily orí mẹ́rin bá ṣẹlẹ̀ lọ. Ìkan ló aṣọ mi pé báwo bá ṣe election yìí tán àwọn máa pè lóṣù ṣé mo pé mi ò lè dá pè é bí n bá dá pè àwọn gómìnà yẹn ní àwọn ní chief security officers bí wọn tẹ takò mí lójú ayé wọn máa fa àwọn èèyàn sẹ́yìn pé wọn wà wá bẹ́ẹ̀ so ìní àwọn gómìnà tó ṣe ṣùgbọ́n ìní yìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo rí lẹ́tà àwọn gómìnà Ondo State ní 2 days ago tó sẹ́ǹsì mi pé there is need for Ondo State security summit. Bóyá kó jẹ́ Southwest ní Ondo State leadership wọn báyìí. Ṣùgbọ́n yẹn báyìí. Àgbẹ̀ ẹ̀sìn tó dáa àti ẹ̀sìn ìṣẹ̀dálẹ̀ ẹ̀dá kì í ṣẹ̀sìn lójú ọmọ aráyé tó bá ṣòtítọ́. So àwọn nǹkan ẹ̀ ṣe pàtàkì. Nígbà tí mo bẹ̀rẹ̀ gbọ́ láti máa gbé àṣà ga èdè wa ga wọ́n ti mú ilé nìkan díẹ̀ òǹtọ́ náà tó dé báyìí. Ọlọ́run tó dẹ̀ ṣe dé nígbà yìí ó wà níbi àròkù sí mi ó ti pẹ́ ìgbóhùn kálukú báyìí. Èyí tá a bá ṣe léyìn ọ̀rọ̀ ọ̀tàn lọ́la lágbára Ọlọ́run gbogbo ọ̀nà máa gbogbo yín lè máa kéde òkò délé ojú òní ti yín akọ́bù jẹ́ góòlù jẹ́ síbà kò ní wọ́wọ́ yín alákòóbá ayé kò ní rìnà pé tó bá rìnà pé Ọlọ́run ní jẹ́ kó ní gbé ṣe ogun ìdílé ò ní borí yín ẹ máa gba ìní lókè òkun ni bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún ẹ máa mọ̀ wí ẹ máa mọ̀ sọ ìràwọ̀ yín á wá tán gbogbo tẹ́ bá dáwọ́lé ayọrí sí ire àwọn tí ó ní ìlú yẹn wà yọrù sí igun mẹ́rin ìlú yẹn ayọrù sí ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn ayọrù sí àwọn ìyá ìlú yẹn wà yọrù sí bó ṣe máa ní lágbára Ọlọ́run náà. ìṣàlẹ̀ yìí tó fi ẹ̀gbọ́n ògbókè fi ọwọ́ sí ọmọ Oòduà program orúkọ ìgbà lóhùn Oòduà náà pẹ̀lú bàbá tó bá mọ́jà tó ṣẹ́gun wọn tó gbọ́n ọjà tó ṣẹ́gun tó dágbada lójú omi atẹ́rẹrẹ kárí ayé ọlọ́ọ̀fẹ́ àgbàkà ẹni tó bá ti ń lórúkọ Oòduà kò lè lọ sẹ́yìn o ṣùgbọ́n gbọ́dọ̀ ṣùtọ́ o Oòduà yẹn adẹ́gbẹ̀ẹ́ lágbára náà ó fi àsìkò yẹn ń dọ́ọ̀dẹ̀ kí gbogbo aráyé máa wò ó gbogbo ẹni tó bá wo program a máa ní àlùbáríkà gbogbo ẹni tó bá wo program a máa ní ìgbéga gbogbo ẹni tó bá wo program yìí ayé á rí sí dáadáa wọn ní rí sí ẹ̀sìn bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára náà. Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ní ààfin wọn láwà tí a fi ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu láti nǹkan bí ìṣẹ́jú mélòó sẹ́yìn àǹfààní ńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé láti tó bóyá kẹ́ ẹ jẹ́ àǹfààní gbogbo ìtàn ilẹ̀ Yorùbá àti báwo ni a ṣe ń jẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá bó ṣe wáyé tó bá tún jẹ́ ìwé ọjọ́ bó jẹ́ lágbára ìgbà lórí ètò yìí kan náà ọmọ Oòduà. Tẹlifíṣọ̀n láti máa ṣàyẹn wá láti ń gbètò yẹn wá jọ. Ètò tó mú ní rántí ilé tó tún gbàṣà wá lárugẹ. Bẹ́ẹ̀ tẹlifíṣọ̀n láti máa ṣàyẹn wá láti ń gbètò yẹn wá jọ.